Ẹ káàbọ̀ sórí amóhùnmáwòrán Owutu FM Lagos. A wà lọ́dọ̀ yeye Osunronke olómi tútù ti ìlú Igbólómù ní Ìkòròdú. Màmá, ẹ bá wa kí àwọn aráalé. Gbogbo ojú tó wò mí, ẹ kúrọ̀lẹ́ o. Àdúrà yín á gbà, inú yín á dùn, ẹlẹ́bẹ̀ yín á jẹ́, ẹ̀rọ ògo yín lò, ẹ̀ní mọ̀ nira, ẹ̀ní jẹ̀kọ̀rò, gbogbo yín lè máa jẹ wọn mọ́. Wọ́n ní torí tọ́gẹ̀dẹ̀ bá dúró, ọmọ ń dúró tì ní, ọmọ àbáyín dọjọ́ alẹ́. Gbogbo ẹni tó ní kẹ́ ẹ ṣiṣẹ́ lẹ̀, wípé òun ní jẹ́ dúró jẹ́. Á ní ajẹmáyè lórúkọ tó ń pilẹ̀, ilé àbáyín kò gbọ̀tà yín sọ́dọ̀. Bẹ́ẹ̀ ló máa rí o. Kò ní sí kò ní yára bí àṣẹ bẹ́ẹ̀. Àmì àṣẹ. Màmá, kí ni ẹ̀yin rí sí torí tó bá di 29 oṣù yìí wọ́n máa ṣe swearing, wọ́n á gbé ìjọba fún adíjedupò ti ẹgbẹ́ òṣèlú APC tó wọlé fún president yẹn Bọ́lá Ahmed TINUBU. Báwo lẹ̀yin ṣe rí? Àwọn kan níjà máa wà, àwọn kan ní wọn ò ní gbélẹ̀. Bí ọ̀jọ̀gbọ́n àti bí ẹni tó súnmọ́ Elédùmarè, kí ni nǹkan tẹ́yin rí níjọ́ náà tó máa ṣẹlẹ̀? Ẹ ṣe olóòtú, ẹ̀bẹ̀ kan ṣo ni mo ń bẹ gbogbo ọmọ Oòduà àti gbogbo oníṣẹ̀ṣe lápapọ̀ àti gbogbo kìrìsìtẹ́nì àti gbogbo àlùfáà. Àdúrà ní ká fi ràn lọ́wọ́, nítorí pé kíni bó ti lè wù tó Ọlọ́run fẹ́ dàrú, Elédùmarè ọba mi òkè kò ní fún wọn ṣe. Wọ́n nítorí bàbá gbálé bàbá gbòde, orí àtọ̀lá dálé. Tinubu máa padà débẹ̀ náà ni. Tó bá tún wá débẹ̀, Ọlọ́run ò ní fẹ́ sọ ṣe. Ẹ̀mí tí kò fi ní tún Nàìjíríà ṣe, Ọlọ́run ò ní gbé wọ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run á bá wa borí gbogbo ogun náà ni. Nítorí pé kíni àsìkò náà ló tó dé, ṣùgbọ́n gbogbo wa pátá làjọ níṣẹ́. Ẹ ń wò pé Tinubu ló fẹ́ wọlé, ọmọ Yorùbá wa ni. Ẹ má wàá jẹ́ kí nǹkan bàjẹ́. Ẹ jẹ́ kí gbogbo àjọ kún fàdúrà. Gbogbo wọn tó bá lókun lọ́wọ́ ẹ bùkú ọ̀run yín láti jẹ́ kí Tinubu kó débẹ̀. Kẹ́mi ẹ kò dé ẹ̀gùn, kó lè rí gbẹ èlò, kó lè sọ gbogbo wa sí rere. Òun náà lè ṣe o. Ọ̀rọ̀ wo lẹ ní láti sọ fún tó bá débẹ̀? Àwọn nǹkan wo lẹ̀yin wò pé ó yẹ kó sáré mójútó náà? À ń bẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu nítorí pé kì í ṣe pé bóyá owó náà wá débẹ̀. Nítorí pé kí ọmọ Nàìjíríà kí rọrùn lè dé bá ọmọ Nàìjíríà ni. Nítorí tó bá débẹ̀ ní ìsìn, ṣẹ́rí Elédùmarè ọba mi òkè. Ẹlòmíì lè máa fojú ẹlẹ́ṣẹ̀ wò tó jẹ́ pé ibi tó ń bá wọn Ọlọ́run àyè ọ̀tọ̀ ni. Àsìkò tó bá débẹ̀ kó jẹ́ kó ń jẹ́ kó rọrùn fún gbogbo mẹ̀kúnnù. Gbogbo àwọn ọmọ wa tí ò ríṣẹ́ ṣe àtàwọn ọmọléèwé tó ń dá wọn dúró lẹ́ẹ̀mẹwàá yìí, gbogbo àtúnṣe bẹ̀ ni kó bá wa ṣe. Àtọ̀rọ̀ náà NEPA kó bá wa ṣe gbogbo ẹ̀. Gbogbo ọmọ tó ń wáṣẹ́ kiri títì, àwọn ọmọ tó jáde yunifásitì tó ń ríṣẹ́ ṣe, àtúnṣe bẹ̀ ni kó bá wa tún ṣe. Bẹ́ẹ̀ ń tà ń béèrè lọ́wọ́ wọn nìyẹn. Ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni yeye Osunronke olómi tútù tí mò ń gbé Igbólómù ní Mọ̀rúfú Adéwálé Street, Ọlọ́wọ̀ bus stop. Tẹlifóònù nọ́mbà yín? Tẹlifóònù nọ́mbà mi ni 070 31 90 96 37. Ẹlẹ́ẹ̀kejì ni 080 596 11 480.